tó àwọn àfa wa Alfa Ibrahim Mutoir Kewuyẹmi wọn ẹ má bẹ̀rù ẹ má fòyà tẹ́ bá ń sọ̀rọ̀ Ọlọ́run. Àkọlé wáàsí wọn lóòrọ̀ yìí náà ni ojúṣe àwọn ọ̀dọ́ alfa nínú Islam. Ojúṣe àwọn ọ̀dọ́ alfa nínú Islam ẹ gbọ́ yé dáadáa. Àwọn ọ̀dọ́ ń bẹ tí wọn ò já àfà ṣùgbọ́n wọ́n fi àfà sínú ẹ̀, ó túmọ̀ sí pé wáàsí òun ní kókó. Wọ́n sì bá yọkọ̀ mọ́ òkú náà ní òwúrọ̀ yìí. Àmọ́ sálámù sí wọn pẹ̀lú gbólóhùn àlùbáríkà yìí pé salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum salam wa rahmatulahi wa barakatuh. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Thumma salatu wa salam ala ashrafil mursalin. Sayyidina wa maulana Muhammadin wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsani ila yawmiddin amma ba'd. Adá pẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ̀rẹ̀ fún Adam Muhammad sallallahu alayhi wa sallam. Ọba tó jẹ́ sí wípé òun náà ní ọpẹ́ yẹ, òun lọ́kọ́dá rẹ̀ pé Ramadan tó bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wọn láyé, àwọn kan náà rán kan lánàá tí ó bá wọn láyé. Abẹ́ Ọlọ́run kọ́lọ́mọ́sílẹ̀ ní ìkan tó kù tẹ́lẹ̀ kọ́kọ́ gbà nú ayé. Àmín. Lóòótọ́ ni pé ọ̀kan lè yàn sí tí ò ní sèmí mọ́, àmọ́ ní ud'uni astajib lakum, ó ní ẹ béèrè kí n fún yín. Abẹ́ nínú àánú rẹ̀ wọ́n ní ká sọ̀pọ̀ Ramadan láyé àti láàyè. Àmín. Bihaqqi la hawla wala quwwata illa billahi al-azim. Akẹ́wọ̀n ẹni Ọlọ́run tí wọ́n ti ń bá sọ̀rọ̀ lórí ètò yìí ìyẹn Sport FM tí wọ́n ń tọ́ wa sọ́nà tá a fi mọ èyí tí ó yẹ ká ṣe. Ọba títí ń kún wọn lọ́kàn fẹ́ nìkan kan wọ́n lẹ̀ o. Àmín. Àwọn tí wọ́n ti ń ṣiṣẹ́ yìí bọ̀ látara ní iléeṣẹ́ Sport FM tí ò fi wó tó fi dò ní ọlọ́mọdé ojúṣe nìkan kan wọn. Àmín. Ẹlòmíín bẹ kò ṣe wáàsí àmọ́ ipa tóun náà ní tí fi ń kún iléeṣẹ́ yìí lọ́wọ́ kò ló ń kà. Ọlọ́run ni ọbẹ̀ lẹ́sàn kọ́kọ́ bá ṣe nìkan kan wọn lẹ́sàn. Àmín. Bihaqqi la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo tí ó ń kálukú fi dá sí iṣẹ́ Ọlọ́run ọba lówó lára wọn ní àṣegbé kan ò sí, àṣepamọ́ ni ó wà. Ọba tí ó ní ẹ̀san ní ọ̀dọ̀kọ́ bá san wọ́n lẹ́san. Àmín. A kí olóòtú wa bàbá wa Alhaji ambassador Eletiọfẹ, Ọlọ́run ní pín yín pa. Àmín. Ọlọ́run bá dúró tì yín Àmín. lórí bí ẹ ṣe ń kún iṣẹ́ Ọlọ́run bá lọ́wọ́ ní gbogbo ìgbà. Tá bá wo ẹni tí tá bá yóò sọ̀rọ̀ iṣẹ́ wàhálà ni. Ọlọ́run ní fàárẹ̀ ṣe yín o. Àmín. Ọlọ́run ní fàárẹ̀ ṣe yín o. Ọlọ́run bá kún yín lọ́wọ́. Àmín. Torí pé iṣẹ́ tí ẹ ń ṣe yìí ẹni bá wà ń di ọmọ ẹ̀ pé iṣẹ́ wàhálà ni. Ọlọ́run ti máa ń san ẹlẹ́sàn kọ́ba san ẹlẹ́sàn Ọlọ́run. Àmín. Bihaqqi la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. èyí tó jù ní àjọṣe yín àtàwọn olólùfẹ́ lọ́wọ́ ti kọ́ bàjẹ́. Àmín. Bihaqqi la hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. Naam, ojúṣe àwọn ọ̀dọ́ àfà nínú Islam. Naam. Àkọ́kọ́ náà a rí wípé tí a bá wo àsìkò tá a wà yìí, tá a bá wo gbogbo àgbáyé, a rí wípé nǹkan tí ò ṣe yọ kú láwùjọ náà ni ọ̀dọ́. Bẹ́ẹ̀ni. Nǹkan tó yẹ pé a lè bu dànù òun náà ni ọ̀dọ́, torí pé ọ̀dọ́ ni ó lágbára láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Bẹ́ẹ̀ni. Nígbà tí àwọn àgbààgbà lágbára ti ṣe mọ́, torí pé Al-Qur'an náà jẹ́ kó yé wa pé Allahu alladhi khalaqakum min da'fin thumma ja'ala min ba'di da'fin quwwa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Naam. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق من يشاء وهو العليم القدير. Ẹ rí i pé ńgbà tí wọ́n bá bí wa ní kékeré alágbára kankan, nígbà tí ọba tó wá tó stage kan agbára ó dé, àsìkò tí alágbára nínú ń pè ní ọ̀dọ́. Bákan náà tó bá tún padà wá yá á padà dògbó, kò ní sí agbára kankan mọ́. Àlùkò ti ká mọ̀ pé àsìkò tí agbára ń bẹ òun náà ni àsìkò ọ̀dọ́.
àsìkò yẹn fi mójútó ọ̀lẹ èèyàn àsìkò yẹn fi lé ní tíyàn dà lọ́jọ́ iwájú gbogbo tó bá fi lè fi ọ̀dọ́ rẹ̀ ṣeré ó fi ọ̀pọ̀jọ́ iwájú ló padà mẹ́hẹ̀. àwọn olóyìnbó ní a fool at 40 a fool forever. ẹni tí ó bá lè lànà ayé tó fi tó pé kò ní plan fún gbèsè tó fi dogójì ọjọ́ ogójì ọdún ẹ̀rí pé irú ẹni bẹ́ẹ̀ kò sọgbọ́n tá a fẹ́ dá sí i àti ìparalà yóò di pé kọ́mọ retí pé kọ́mọ wọn là níbàwọ̀n. gbogbo àwọn táǹkì lónìí pé wọ́n káre ìmọ̀ lórí ìmọ̀ àbí lórí owó àbáǹtí ẹ̀ kí wọ́n lórí gbìyànjú kan kì í ṣe ìsìn lọ́yẹ́ wọ́n ti ṣiṣẹ́ rẹ̀ nísìn wọ́n ti ṣiṣẹ́ yẹn kalẹ̀ látìgbà tí wọ́n ti wà ní ọ̀dọ́ láyé fi kí wọ́n ní òní. a rí i pé tí àwùjọ bá wà tí ó bá ti lé ọ̀dọ́ tá a bá wo àárín àwọn aláàfáà tá a bọ́dọ̀ ní ibẹ̀ a rí i pé láwùjọ náà èyí tí ń jẹ́ ìmọ̀ padà parí láwùjọ náà. tá a bá wo agboolé tó yẹ pé báyà wọ́n kí àfáà kan bẹ̀ ipe bàbá yìí ń gbìyànjú lórí ẹ̀sìn nínú agboolé yìí tí àwọn bàbá wa fi lè sáré pé bó ní ọ̀la òun ò sí ní tán táwa fi lè rí ọ̀dọ́ kankan kó kéwú ń bẹ̀ mọ́ agboolé wọn padà kó kàwé ń bẹ̀ á ní pé agboolé nǹkan tí wọ́n máa ń sọ̀rọ̀ tí ń jẹ́ àáfà tó báyìí wọn padà kọ́ wọn mọ́ tẹ́ pé láwọn ilé kan ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àkọ́kọ́ ní iṣẹ́ táwọn àbọ̀ ṣe fún wa ni pé bó ní àwọn ọ̀dọ́ ọ̀la wọn ó ṣe mójútó ohun tí wọ́n pè ní ìmọ̀ torí pé táwa wò nísìnyí mo sọ níbi kan jò ní pé àwọn àbáwá lánàá wọ́n kéwú wọ́n kàwé wọ́n wá ṣiṣẹ́ lórí bí Islam ṣe gbòlú Tógò tá wà yìí àmọ́ àwa tòní tá ń bọ̀ á rí i pé àwọn ọ̀ràn tí bí ọlọ́tí padà rí mọ́. Allahu Akbar. ìdí ni wípé ọ̀pọ̀ nú àwọn ọmọ sí yóò fẹ́ kéwú mọ́. ó dé ní. wọn fẹ́ kéwú àìsí kéwú wọn yìí yóò padà kó bá Islam ní ààyè yìí tó àdójọ́ wájú. Allahu Akbar. ìdí ni wípé àwọn tàná ti lọ àwọn kan là ń kí lánàá bí àwọn bàbá Mufasiru bàbá wa lọ́yọ̀ọ́ bàbá wa Ayégbàmí àwọn àbáwọn làkílànà bàbá wa Alágo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ní àkílànà látara iṣẹ́ tí wọ́n ṣe lára ìmọ̀. ṣùgbọ́n tó bá wà àwùjọ nísìnyí àgbà táwọn ń bẹ àwọn kan ní jẹ́ ọ̀dọ́ nígbà náà bàbá wa Isa Darussalam Balo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nígbà tó dé àsìkò táwọn bàbá wa tí wọ́n wà lónìí bàbá Mama Bugeni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rí i pé àwọn ni wọ́n tún wá ń ṣiṣẹ́ lónìí tí wọ́n jẹ́ kíṣẹ́ táwọn dànù tí wọ́n sì nágbára mọ́ torí wọn ń ṣe ọ̀dọ́ mọ́ báyìí. àwọn náà ti wá kò ní ọ̀dọ́ báyìí ó fi hàn pé àwọn kan tún ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dákun táwọn tọ̀hún bá lọ táwọn tí ń padà ń bọ̀ ìjẹ́mọ̀ tí wọ́n ní ǹjẹ́ ó lè bí ya tí àwọn bá gbé kalẹ̀. subhanallah. ìtẹ̀ka kọ́kọ́ sáré nù. mo sọ níbi kan jẹ́ pé ọ̀pọ̀ àyè ní mọ́sáàsì ti pọ̀ lóòótọ́ àwọn àfáà ti pọ̀ nísìnyí lóòótọ́ àmọ́ tó bá dọ̀la ǹjẹ́ àwọn tí ó kírun táwọn tó ní bá lọ tàn jẹ́ wọ́n bẹ̀. ìbéèrè ńlá lẹ béèrè o. tí mọ́sáàsì bá padà dé pé ó pọ̀ jaburata ara wọn tí wọ́n kírun fún àyàn lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn tí wọ́n kírun bá padà lọ kúrò tán ǹjẹ́ àwọn tí ó kírun láti wà ńlẹ̀. ní wọ́n fi jẹ́ kó yí wa ẹgbẹ́ pé ọ̀dọ́ òun ni ọ̀la. àwọn ọ̀dọ́ àfà àwọn ni ó jẹ́ kí wọ́n sọ bí Islam ṣe lọ́la. àwọn náà padà dàgbà tó bá padà yá. ẹ̀rí padà bá wọn sọ pé usikum bishabab khairan. alábìíní nígbà pé ẹdún ní mọ̀ sí dáadáa sáwọn ó ṣe wá sí pàpẹ́ ẹ mọ̀ sí dáadáa sáwọn ọ̀dọ́ torí pé àwọn ọ̀dọ́ tẹ̀ ń wò yìí àwọn ni wọ́n kàn àgbàlagbà lọ́wọ́ tíṣẹ́ wọn fi lè yọ. alábìíní ní pé inna Allaha ba'athani ọlọ́run gbé mi dé lóòótọ́ bashiran wa nadhiran pé kí n máa dùn àwọn èèyàn ní kí n máa kìlọ̀ fáwọn èèyàn àmọ́ ńgbà tí ọlọ́run gbé mi dé yìí kọ́ àwọn ọ̀dọ́ kó mi lọ́wọ́ táwọn àgbàgbà sì yapa mi. tọ́wọ́ fi lè jẹ́ fẹ́ afẹ́ káwùjọ yìí ọ́ dáa àfi ká mójútó àwọn ọ̀dọ́. báwo la ṣe wá mójútó wọn báyìí. iṣẹ́ àkọ́kọ́ táwọn àbáwọ̀ ṣe fún wa ni pé gbogbo tí ń jẹ́ ọ̀dọ́ a gbọ́dọ̀ wòye pé ǹjẹ́ bí wọ́n ṣe ń rìn yìí ǹjẹ́ tó bá dọ̀là ǹjẹ́ yóò ràn Islam lábẹ́ kó ní ràn Islam lọ́wọ́. iṣẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe fún wa nù. tàbá rọ̀dọ̀ tí wọ́n rọ̀dọ̀ tó pé bí ṣe ń gbégbé sí ayé yìí yóò padà kó wá sí ọjọ́ pé wọ́n padà kó bá a pé yípa pé aláwọ̀já bó ṣe ń rìn yìí kò lè ràn Islam lọ́wọ́. a rí i pé tẹ bá wò gbogbo tí ń jẹ́ ànábì Ọlọ́run pátápátá àwọn náà ṣiṣẹ́ wọ́n fọ̀dọ̀ ṣiṣẹ́ ni gbogbo ànábì Ọlọ́run pátápátá tó ń fi iṣẹ́ náà jẹ́ ọ̀dọ̀ wọn fi jíṣẹ́ torí pọ́lọ̀ sọ láàyè kan ó ní sami'na fatan yadhkuruhum yuqalu bihi Ibrahim ẹ̀rí nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ kó yà pé fatan tí wọ́n sọ yìí báyìí wọ́n jẹ́ kó yà pé náà ní bàbá kan ní Ibn Kathir tafsir kan ní Ibn Kathir ó wọ́n jẹ́ kó yà pé fatan tí wọ́n sọ báyìí wọ́n náà ní ọ̀dọ́ wọ́n jẹ́ kó yà pé ànábì Ibrahim ọ̀dọ́ ló fi jíṣẹ́ Ọlọ́run láì fi gbọ́ sí lẹ́nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́n tó lásìkò. a lè pe tá a bá fojú wò dáadáa àwọn ànábì Ọlọ́run yìí ẹ̀kọ́ pọ̀ lára àwọn tá a lè kọ́ Ọlọ́run kọ́ni káyọ̀sí lákọ̀
fi qad kanat lakum uswatun hasana fi Ibrahim walladhina ma'ahu. àwọn ọ̀dọ́ nísìnyí kí ni ojúṣe tiwa gẹ́gẹ́ bí tọ́pìkì tí a fẹ́ yanrantí kí ni ojúṣe àwọn ọ̀dọ́ lójú ọ̀nà Islam ìyẹn àwọn ọ̀dọ́ alfa. àkọ́kọ́ ni pé àyà kan náà al-Qur'an ó ní kul hadhihi sabili Ọlọ́run ní ojú ọ̀nà mi ni ad'u ila Allahi ala basiran kéèyàn ń tọ́ ọ̀dọ́ àfa gbọ́dọ̀ sí ni pé agbọ́dọ̀ dùn ní mọ́ bá sì mọ́ tọ́yàn sọ́nà. ó ní ọmọ tí ó jẹ́ àṣàmú kékeré ní ó ti mọ ajẹnu ṣàmùṣàmù ni ó fi àwọn àbáyé lọ́kàn balẹ̀ pé masha Allah bá a ṣe ra àwọn ọ̀dọ́ yóò fẹ́ pé ọ̀la ìsìlámù ní bàjẹ́ lù Togo. torí pé Ọlọ́run ní wal asri. innal insana lafi khusrin. Naam. إلا الذين آمنوا وعملوا الصالحات Naam. وتواصوا بالحق وتواصوا بالصبر. bàbá wa Eletiọfẹ Naam. Ọlọ́run ní wal asri. إن الإنسان لفي خسر. ẹgbẹ́ àsìkò tá a wà yìí àwọn èèyàn ń dààmú púpọ̀ Wallahi. pàápàá jọ lórí ẹ̀sìn. àwọn èèyàn ẹlòmíì ọ̀gbọ́ ẹ̀sìn yìí Ọlọ́run sì ní fas'al ahla dhikri in kuntum la ta'lamun. Ọlọ́run ní ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá yé tí ó bá yé yín ẹlòmíì ò mọ̀ ẹni tó ti béèrè ẹnìkan ní ẹ ṣe báyìí ẹnìkan ní ẹ má ṣe báyìí. tàbí social media nísìnyí ayé wa dàbí ẹ pé kí lẹ fẹ́ ká ṣe gan. ọjọ́ kan mọ̀ àwọn social media ọjọ́ kan ẹnìkan wá kọ sílẹ̀ gbogbo àti wọn máa fa eléyìí ní báyìí eléyìí ní báyìí ẹnìkan wá kọ sílẹ̀ gbàgbà pé níbo lẹ fẹ́ ká fọ́ọ̀lù sí báyìí Ibo lẹ fẹ́ ká yà sí. kí lẹ fẹ́ ká ṣe gan. Allahu Akbar. tó ṣe pé Al-Qur'ani yìí ẹyọ kan náà ni Al-Qur'ani yìí ẹyọ kan náà ni àwa kọ̀yàn sínú dààmú Allahu Akbar. ọ̀rọ̀ wọ̀ wá sọ̀kan mọ́ Ọlọ́run adékọ̀ ẹ̀wà pé àwọn èèyàn ń dààmú Wallahi. wal asri. àwọn èèyàn ń wàhálà púpọ̀ lásìkò tá a wà yìí. wal asri. kódà àlẹ́ mi wò pé sí kó wọn kó ní Islam ni nítòsí burú jù ní kẹ́ ẹ léyìn kó ní Islam pẹ̀lú ọ̀rọ̀ ẹnu. Allahu Akbar. táàsì nípa pé ẹlẹ́mi wá wò Islam náà bí yà pé àbí kì í sọ̀nà òun náà sì lọ́nà wọn ni inna dina inda Allahi al-Islam. Islam. bí mo ṣe wílẹ̀ ẹ̀ka pé ọ̀dọ́ ló donate àsìkò tá a wà yìí ọ̀dọ́ ló lásìkò ọ̀dọ́ ló láwùjọ ibi tí a bá ti wá ọ̀dọ́ tì ń bẹ̀rẹ̀ padà mẹ́hẹ̀ Allahu Akbar. ẹbí tí ó bá ti ní ọ̀dọ́ tí wọn ò rí gbìyànjú pé àwọn ọ̀dọ́ kan gbìyànjú ẹbí wọn ní padà gbúrò wọn mọ́ àwọn kan bẹnu ẹni sí àwọn tó bí wọn lówó ìgbìyànjú àwọn ọmọ náà tún wá di pé ó dé káwọn ọmọ náà tún wá lọ́dà pé bí wọ́n dàbí ẹbí olówó látàrí pé lójú ayé àwọn abáwọn kan wọ́n ti ń ṣiṣẹ́ Allahu Akbar. wọ́n ti ní gbìyànjú ẹbí tó wáyé pé àwọn ọ̀dọ́ wọn bá ti jẹ́ ọ̀lẹ inú ẹbí wọn padà fọ́ lápìtẹ̀ tó bá yá Bẹ́ẹ̀ni. gbogbo tí ń jẹ́ ọ̀dọ́ gbogbo tí ń jẹ́ àwùjọ agboolé ni o ẹbí ni o ìran ni o ọ̀dọ́ ni kò mójútó tó bá lọ́dọ̀ kan tí ń ṣẹlẹ̀ dandan tí wọ́n boko ẹbí wọn jẹ́ kí wọ́n pèsè àkíyèsí tó bá lè dáràn kan ẹbí wọn ti di pé wọ́n dorúkọ tí wọ́n mọ̀ pé káàkiri nù Allahu Akbar. táṣì pé sàrẹ́ pọ̀lọpọ̀ là nílùú Tógò tá a wà yìí àwọn kan ti fi ọ̀dọ́ wọn ti fi kó bá gbolé wọn àwọn kan fọ̀dọ̀ wọn kó bá wùjọ wọn àwọn kan fọ̀dọ̀ wọn fi kó bá lò wọn látàwà tí ó yẹ kí wò tí wọ́n padà wò àwọn èèyàn ń dààmú púpọ̀ wallahi. tí a bá sì fojú wò dáadáa Ọlọ́run nípa pé táwọn ọ̀dọ́ máa ṣe lásìkò yìí ìní pé ká máa pè àsójú Ọlọ́run ọba àwọn tá sì pè àsójú Ọlọ́run ọba yìí láti yapa ẹnu yìí. ẹ̀yin tẹ́ pé sójú ọ̀nà Ọlọ́run ìyapa ẹnu ti bá wa ẹ ti yapa ẹnu ìyapa ẹnu ẹlẹ́mìí ti ní dé báyìí ẹlẹ́mìí ní báyìí. àwọn ọ̀dọ́ àfáà sínú bẹ́ẹ̀ ni kí ló wá dá wàhálà yìí lẹ̀. ẹ ṣá wò ó. nǹkan àkọ́kọ́ tó yẹ kí ọ̀dọ́ mójútó gẹ́gẹ́ bí ojúṣe ọ̀dọ́ táwọn àbá wa kí wọ́n bá fojú wo ìpẹ́ pé òótọ́ ní tó yẹ kí ọ̀dọ́ mójútó ni òun náà nígbà pé àyà àrífàdé ìnáwó kọ́dọ̀ ọmọ ẹ̀sìn kó lágbóyè ẹ̀sìn dáadáa. ẹlòmíì tó bá ti pé apé ntọ́ka bá ti ka díẹ̀ báyìí yẹ bọ́ social media ó sì mọ̀ sọ̀rọ̀ tó sì jẹ́ pé ìmọ̀ jinlẹ̀ jura wọn lọ. àkọ́kọ́ ojúṣe ọ̀dọ́ tọ́kọ́pọ̀ àkọ́kọ́ ní ni pé kó ní àgbọ́yé ẹ̀sìn tá à ń sìn yìí ẹni tí ó pè tójú Ọlọ́run ba òun náà gbọ́dọ̀ mọ̀ wọn lẹni tí ó fún un lásọ wò tọdún ẹ̀ lákọ̀ wò ọ̀dọ́ gbọ́dọ̀ sọ yìí pé ọ̀rọ̀ mi ní ẹgbọ́n ẹ má wò wá mi kò tọ́ sí ọ̀dọ́ torí pé ó lágbára àti change lẹ́ẹ̀kan náà. ẹ̀yin lè nímọ̀ tó bá jọ̀dọ̀ ìṣesí ọ̀dọ́ yẹn á sì ṣe. a sì ṣe ọ̀dọ́ gbọ́dọ̀ mójútó ó gbọ́dọ̀ lágbọ́yé ẹ̀sìn kódà
kò sí pé yóò lágbọ́yé nìkan tó bá lágbọ́yé ẹ̀sìn náà wọ́n gbọ́dọ̀ balára ọ̀dọ́ yìí wá pé n ti sọ lẹ́nu yìí bẹ́ẹ̀ ló ṣe ní wà. Allahu Akbar. ẹ rí i pé àwọn kan ṣàfẹ́kù láwùjọ tá a wà nísìnyí ó yẹ kó dàbí yà pé àbí ìsìlámù tá à ń ṣe yìí àbọ̀ yàtọ̀ síta náà ni bákan náà ni kúrán táwọn bàbá wa kí làwọn náà ké kúrán yìí ẹyọ kan yìí náà láti ẹjọ́ yìí alábìsí taraktu fikum amrayn la tadillu ma tamassaktum bihima kitaballahi wa sunnata rasul alábìsí kò yà pé mo fi nǹkan méjì kalẹ̀ fún yín tẹ́tẹ̀lé méjèèjì ẹ̀ ní sọnù kí ni nǹkan méjì náà ó náà al-Qur'an àti hadith Nabi Muhammad sallallahu alayhi wa sallam. kò yẹ kọ́rọ̀ wa lè yàtọ̀ síra wọn. àkọ́kọ́ ni pé àgbọ́yé ni ò tí ì tó ó yẹ ká lágbọ́yé ẹ̀sìn wa tá bá lágbọ́yé ẹ̀sìn wa á rí wípé pé gbogbo bá a ṣe fẹ́ mọ sọ yóò mọ̀ dájú pé téèyàn ń sọ yìí ó yé èèyàn. ó ní al-hukmu ala shay'in fari'un an tasawwurihi ẹni tí ó ṣàlàyé nǹkan gbọ́dọ̀ lágbọ́yé nǹkan náà dáadáa. mr problem àwọn kọ́ta akọ́lé láwùjọ nù torí pé ọ̀dọ́ ni ó donate bí ọ̀lọ́sẹ̀ rí. ẹ̀kejì òun náà ni pé kó mọ ṣiṣẹ́ tí wọ́n á sọ lẹ́nu yìí kó wọ́n bá nínú ṣe sí ọ̀dọ́ torí pé ọ̀dọ́ láwọn fẹ́ kọ́pì. wọ́n fẹ́ wò láwòkọ́ṣe. ọ̀dọ́ ní bẹ́ẹ̀ láàrin àwọn èèyàn ọ̀dọ́ ń ṣe. láì pé tí wọ́n wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nísìnyí tó mọ kékeré kan bá lóun àwọn tó bá jẹ́ kó bá jẹ́ bí group ni wọ́n fẹ́ mọ kóra àwọn jọ ń sè é tọ́kọ̀ bá lóun fẹ́ lọ kí àwọn ikú náà tẹ̀lé. bẹ́ẹ̀ni. tọ́jà kan bá fi sọ pé ìrun kílẹ̀ kí ìrun ọ̀dà àwọn yóò mọ̀ pàpà tó fi múlẹ̀ sọ báyìí oyè tó pọ̀ ọ̀dọ́ ní báwọn yẹn ṣe àwọn àgbàlagbà nísìnyí olójú ẹni tí wọ́n fi lè bá ṣe mọ́. tó nígbà pé wọ́n ní ọmọ ogójì ọdún wọ́n lè ṣe fún 20 ọdún. àwọn àbá wa nísìnyí nígbà tí wọ́n táwọn náà wà lọ́dọ̀ àwọn náà láwọn tí wọ́n jọ ń ṣe kúrò ní wọ́n ní bẹ́ẹ̀sì wọ́n jókòó sí. àmọ́ nísìnyí àgbà ti dé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀sì kankan mọ́ lẹ́yìn mọ́ṣáláṣí inú ilé àbí kan lọ jíṣẹ́ Ọlọ́run. ọ̀dọ́ lẹ́rìí pé wọ́n kò jọ ń bì kan wọ́n mọ̀ ṣàyàrò wọ́n mọ̀ dámọ̀ràn tí wọ́n fi lè sọ níbẹ̀ yẹn iná wọn pàgbé síta. ẹlẹ́ẹ̀kẹta òun náà nípa pé táwọn fẹ́ káwùjọ yìí ọ̀dà ojúṣe tọ́dọ̀ tún lè dì mú ní pé kọ́dọ̀ ní ìyáyọ̀ kan alikọ́nà rí i pé lásìkò tá a wà yìí ẹlòmíín mú òótọ́ wọn ní al-halal bayyin wal-haram bayyin n ti ń jó òótọ́ fojú òótọ́ ni kóra ti ń jẹ́ haram ọ̀fojú pé kìíní haram ni tí ò sí àníyàn níbẹ̀ tó yà ti mọ̀ pé tánàbí Muhammad bá ti ṣe haram ni sallallahu alayhi wa sallam. àti kìíní halal ni àti kìíní haram ni tánàbí Muhammad al-halal bayyin wal-haram bayyin. àmọ́ ẹlòmí wo ìgbà pé sí tóun bá sóòótọ́ sóun jẹun tí òun bá sọ pé bí kí n ṣe rí ni òun ní fóun bí èkán ẹni tó ń ti mutí wọ́n sì jọ ń ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́ ara wọn náà ni ó kú bí ìsọfún tó pẹ́ ti ń bọ̀ ọ̀nà bí ọba jẹ ní tí ó rí náà ni àwa torí pé a jẹ aṣọ Al-Qur'an nínú ṣe pé ẹni tó lè fún ẹni Ọlọ́run ọba ká ojúṣe ọ̀dọ́ tó dòwúrò mójútó ní pé kọ́dọ̀ yáyọ ọkàn. kó yáyọ ọkàn lórí ohun tọ́lọ́run bá ṣe fún un. torí pé kò sẹ́ni tó lè fún yàn àfọlọ́run. Al-Qur'an ní alaysa Allahu bikafin abda akọ́ ìpínsẹ́ Ọlọ́run ò lè tó yàn mọ́ ni Ọlọ́run ò lè tó yàn bọ́lá ọba sọ̀rọ̀ aláwọn sí ẹ̀rọ aláwọn sí yẹn náà ní dandan lélẹ́yìn. àmọ́ àwọn ọ̀dọ́ sí òun yáyọ ọkàn mọ́. n tí ò sínú. gbogbo wọn ló fẹ́ kọ́lé lọ́mọ ọdún. kódà nínú ètò burú jáì ìnígbà pé ọ̀dọ́ tún àfa ń jàǹbá àfa. subhanallah. ètí máa ń bèmí nínú jẹ́nu wàllá lórí pé nítorí owó wàllá. kódà mọ́ sọ́pọ̀lọpọ̀ ìgbà pé láwùjọ aláfa nísìnyí kò yẹ ká àfa mọ jàǹbá àfa tó pé àfa mọ ewu tó wà bí ká jàǹbá ara wa tó sì yé. kódà mọ́ sọ́pọ̀lọpọ̀ ìgbà kan pé ọ̀pọ̀ àwọn kan tẹ́ pé wọ́n jàǹbá àfẹ́ ẹgbẹ́ wọn tó sì dòní náà sì yàtọ̀ bá ìgbésí ayé wọn. Allahu Akbar. wàláì ó mọ ń kà mí la púpọ̀. Allahu Akbar. ìdí ni pé kò yẹ ká fọmọ jàǹbá àfà kí sì ló bí ìyáyọ kan ni ò sí. Allahu Akbar. ìyáyọ kan ni ò sí. tí wọ́n bá ní fún lágbájá ní kinní yìí sì kò sí ní fún. ẹlẹ́yìn bẹ̀ tí wọ́n ní wọ́n fẹ́ sin lóore báyìí àfà sọ pé kó tún mọ̀ sin lóore. àfà ló tún sọ pé ṣá àfà ẹ má fún kí lóore nítorí kí ni torí pé àpé nítorí títẹ nìkan. kó ṣáà jẹ́bi ni èmi náà ni. kí ló wà fàtà àfa ò ní ayọ̀ ọkàn torí ibi tí ẹ mẹ́nu báyìí àyè tí ó ní lágbára àti pọ̀pọ̀lọpọ̀ àfa àwọn ọ̀dọ́ tẹ̀ ń sọ ìlú ìsìn tabaníkà fojú wo wọn ìyá ayọ̀ ọkàn o. kò sí rọ́ńbẹ́ wàhálà. wọn ìyá ayọ̀ ọkàn o. sẹ́ni tí ó jẹ́ káwọn afọ ìyá ayọ̀ ọkàn
ẹ má sọ pé kì í ṣe àwọn ọ̀dọ́. ní òjì káwa ọ̀dọ́ àfà káyọ̀yọ̀ kan ènìyàn gbà pé àgbà ẹ̀ pé ọlọ́run lè tó wa. Allahu Akbar. tí wọ́n gbà pé ọlọ́run lè tó òun yóò wo kankan bí àgbèsè ọlọ́run ò lè ṣe ni. ṣé ká kọ́lé ọlọ́run ní mọ̀ ń ṣe bọ́lọ̀ bá níyàn kọ̀nu ayé yóò kókó tó kú náà ni. Allahu Akbar. kára mọ́tò bọ́lọ̀ bá níyàn rà yóò rà kó tó kú náà ni. Allahu Akbar. ṣé mo kó àwọn tẹ̀ mẹ́nu báyìí ibi tẹ́ dé òun àfà àwọn tó nágbára ni torí pé àwọn ọ̀dọ́ àfà nísìnyí ọ̀dọ́ àfà tí ò ní mọ́tò àbí tí ò nílé tó fi yọgò àwọn ọ̀dọ́ àfà sì ti rí nírìí pé àwọn èèyàn ní pè wọ́n láàfà àbí ìjà àfà wọn kò tí ì pè láì tó pọ̀ ní mọ́tò. sẹ́rí ohun tí ò yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyè tẹ̀ dé yìí ènìyàn pé àkọ́kọ́ náà kádàrá ò ní lọ láìṣẹ́ àgbàdo ìyẹn pẹ́pẹ́ mọ̀ pé kádàrá ò ní lọ láìṣẹ́ ìgbìyànjú èèyàn nínú ayé ọlọ́ni alladhina jahadu fina lanahdiyannahum subulana ọlọ́ni tí wọ́n gbìyànjú sọ́dọ̀ mi ọlọ́run ọba ń fọ̀nà mọ̀ yín so ẹlòmíì ò fẹ́ gbìyànjú mọ́ ó sì fẹ́ rúre ọlọ́run níta sàfẹ́kù láwùjọ àwọn ọ̀dọ́ àfààní ènìyàn gbà pé ó dàbí kí n máa wá magic pé kí nǹkan ṣẹlẹ̀ ní kíákíá kò wá jẹ́ ká mójútó nǹkan tó yẹ ká mójútó mọ́ kí ni nǹkan tó yẹ ká mójútó ká pèpè sójú ọ̀nà ọlọ́run ọba ká pè àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba ló yẹ ká mójútó bá àwọn bàbá tàná ṣe mójútó nígbà kan àwọn bàbá tàná nígbà tí àwọn tàná fi wà á rí pé àwọn èèyàn kún sí ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ni púpọ̀ gan kódà àwọn èèyàn ń náwó sójú ọ̀nà ẹ̀sìn dáadáa nígbà náà nígbà tá à ń sọ yìí àwọn èèyàn náwó tọpọ̀ owó náà wọ́n ná lánàá hàn pé yes a fẹ́ ná tó ti sí ara mi nígbà náà ṣùgbọ́n nísinsìnyí kódà ẹ̀ mọ̀ báyìí àwọn náwó àbí àwọn náwó mọ́. ẹ jẹ́ kí wàá ṣàṣírí ibẹ̀ fún yín torí àwọn náà ti délùú Tógò yìí tàbá kàlẹ́ ní èjì ó ti lọ bí 20 ọdún àti bí ọdún 4 tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú nínú rédíò ní Tógò yìí ọbí tẹ́ mẹ́nubà fà ẹ tọ̀pá bọnú wò ni ṣé ẹ mọ̀dí tí àwọn tàná tí wọ́n fi bá débi pé àwọn olówó àná náwó wọ́n dẹ̀ nù lánàá ẹ mọ̀ díẹ̀ ìdí rẹ̀ ni pé àwọn bàbá àtàná yẹn àwọn ò ṣe é níṣe pé bámúbámú ni mo yó òun mọ̀ kébi ọmọ ẹnìkan àwọn gbìyànjú pé gbogbo owó táwọn ìbá fẹ́ ná kí wọ́n wá ná sójú ẹ̀nù ẹ̀sìn láwùjọ wa ìhun táwọn àwọn ò sọ pé ẹ̀kọ́ fèmí àbí àmọ́ láyé ìsìn àwọn ọ̀dọ́ àfà gbogbo wọn ni wọ́n ti há àwọn olówó mọ́wọ́ gẹ́gẹ́ bí kọ́sítọ́mà àmàgbà kọ́sítọ́mà mi làwọn ọ̀dọ́ àfà ṣe nísìn torí mo rí pé ẹ ń pẹ́ ẹ làmọ́lẹ̀ àmọ́kábáyé làmọ́lẹ̀ náà. sẹ́rí ń tó jẹ́ kó rí bẹ́ẹ̀ nígbà pé kò sí bẹ̀rù Ọlọ́run ni wàláì mo sọ ń jó ní kótóbà kan tí mo sì ń jó nígbà pé nígbà kan àwọn àfọ́ pọ̀ bẹ́ẹ̀ni mọ́sáàsì gan tiẹ̀ pọ̀ báwọn yẹn sí náà bó ti tó àti bó ti yẹ ṣùgbọ́n láyé ìsìn yìí àwọn àfà ti pọ̀ mọ́sáàsì ti pọ̀ àbẹ́sọ̀ dùn àyàn lára mọ́ subhanallah àtà wá sí nísìn tí wọ́n ti ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn jáde sí mọ́ ìdí ni wípé pé wọ́n fi wá pawó ni wọ́n fi wá pawó ni kò sì sí tó bí òrí yẹn sọ́kàn àwọn èèyàn bí ìyá rẹ̀ pé wọ́n rí ṣèṣì náà àmọ́ n tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni pé ṣe rí àsìkò tá a wà yìí nígbà kan tí wọ́n ní wọ́n fẹ́ ṣe wá síbì kan èrò ìyapa ń bẹ gan. bẹ́ẹ̀ni bó ṣe rí nù. tí ó kún. bẹ́ẹ̀ni. àmọ́ ní sàwọn ẹ̀sìn wá síbì kan nísinsìnyí èèyàn díẹ̀ lẹ́rìí ẹ lólórin kan ń bọ̀ nísinsìnyí gbogbo ojú agbo ni ó kún fún lórin. bẹ́ẹ̀ni. kódà tọ́wọ́ lólórin ń bọ̀ kálukú mọ́dídì ìṣẹ́kùn òun fẹ́ fún lórin ni. bẹ́ẹ̀ni. àmọ́ tí wọ́n ní wọ́n fẹ́ ṣe wá sínsìnyí ẹni bí òjòjò kò sẹ́yìn kí wọ́n bá pé bẹ́ẹ̀ sọ ọlọ́lágbára àti ná ju iye tí wọ́n fẹ́ gbà ń bẹ́ẹ̀ lọ. ṣé ẹ mọ̀ díẹ̀. ìdí. àfà àwọn tẹ́ ń tọ̀pá bọ̀ yìí ọ̀rọ̀ ńláńlá lẹ̀ ń tọ̀pá bọ̀ yìí ṣé ẹ rí àwọn bàbá tàná tí wọ́n bá ti ń pèpè pé ó yá ẹ jókòó ẹ wá náwó wọ́n bá ti gbowó yẹn jọba yìí wọ́n á ṣe owó tẹ́ ẹ gbà yìí òun la fẹ́ fi ṣe kinní òkè mọ́sálásí hùn lẹ́ẹ̀kan náà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ náwó ẹ ti mọ ohun tó fẹ́ fowó hùn ṣe. bẹ́ẹ̀ni. àmọ́ àwọn tòní bẹ́ẹ̀ bá ti ń ná báyìí kódà wọ́n ti ń fojú kà ló mọ́ra wọn lọ́wọ́ wọ́n ti ń fojú kà mọ́ra wọn lọ́wọ́ ẹ̀ ní mo ohun tí wọ́n fowó ọ̀hún ṣe àwọn tí wọ́n ò jí inú àwọn àfọ́ ọ̀dọ́ wọ́n wà ń bẹ̀ wọn sì ní tún fi ṣe nǹkan kan náà pé ohun tá a fẹ́ ibi tá a fẹ́ ná sí ni àìlè máa júwèé ibi tẹ́ ẹ̀ ń fẹ́ náwó sí tí ó ṣèlú láǹfààní tí ó ṣàwùjọ láǹfààní ní máwọn olówó sá tí wọn ì fẹ́ náwó lóde mọ́. kọ́lọ́n kọ́ bá wa kọ́ni kọ̀ọ̀kan wa àmín kọ́lọ́n kọ́ mọ́ fi wálẹ̀ àmín so gbogbo àwọn ọ̀dọ́ àfa náà ti ń gbọ́ bá a ti ń sọ yìí pé ká ṣàtúnṣe àwọn kan tá à ń sọ yìí torí pé tá a bá ṣe bí àwọn tàwọn ti ṣe àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn yóò wú àwọn lórí láti kéwu. àfa àṣẹ Mutoir ẹ ṣàkíyèsí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ tàwọn tànà mọ́sálásí Yorùbá wọn ẹ wo bí ibi tí wọ́n àwọn bàbá tànà ibi tí wọ́n parí ẹ̀sìn náà wà dé níyò ẹ̀yin tẹ́ ẹ jọ̀dọ̀ ṣé Mutoir tẹ́yìn náà ti wà látàsìkò yìí lọ tẹ́yìn náà ti tẹ̀tẹ̀ ráwọn àbáyẹn díẹ̀díẹ̀
ìgbà àwọn àtẹ̀dé báwọn ilé díẹ̀díẹ̀ ibi wọ́n gba fíṣẹ̀ bílì láì wọn dé tí wọ́n fi yanjú ẹ̀ ìnáwó àwọn ọ̀dọ́ sí àti ìrípa ọwọ́ wọn lára mọ́sálásí wọn. ṣe rí ohun tó ọ̀rọ̀ tẹ̀ mẹ́nu bá ọ̀rọ̀ yín lágbára gan-an. ọ̀run tó jẹ́ kó rí bẹ́ẹ̀ kí ló fà tó fi dé bẹ́ẹ̀. ènìyàn gbà pé gbogbo àwa tí a pèrà wa ní ọ̀dọ́ ọ̀sìn yìí kálukú ń sáré ta rẹ̀ kọ́sáré tọ́lọ́wọ́n bá mọ́. a mọ̀ dá fún yín mo ṣáà mọ̀ pé ẹ ní parọ́ torí rédíò yìí àìparọ́ ń bẹ̀. ibi tí ó jẹ́ kó ọwọ́ ọ̀nù. báwo la ṣe wá ṣe é. ẹ rí i pé kálukú ń sáré ta rẹ̀ a sáré tọ́lọ́wọ́n bá mọ́. subhanallah. kóra ilé ìtọ́ epo fojú hàn tó pé tó wọ́n dáhùn afábá ń gbọ́ mi wọ́n mọ̀ pàpà kì í nìṣẹ́ lóòótọ́. tó yẹ pé ká ní pé apẹ́ bá ń sáré tọ́lọ́wọ́n bá ní Ọlọ́run gan kùn wá lọ́wọ́. àmọ́ mo rọ gbogbo tí ń jẹ́ ọ̀dọ́ àfà àkọ́kọ́ ni pé kí wọ́n fìmọ̀ ṣọ̀kan. tó ṣeé ṣe. ó ṣeé ṣe. tó ṣe rí ẹ mú solution wa o. nítorí jẹ́ kó ṣeé ṣe ní wípé pé tí kálukú bá gbà pé ntọ́lọ̀ ń kọ fóun ni gẹ́gẹ́ bí a sọ pé sẹ́yìn ìyáyọ̀ kan ló pèlè ọgbọ́n tó wọn lẹ́yìn. ẹ̀yin náà lẹ́yìn sọ bẹ́ẹ̀ fún ẹ̀yin àfa lẹ́yìn sọ bẹ́ẹ̀ fún wa ẹ̀yin gan lẹ́yìn sì gbà ẹ̀yin lẹ́yìn gbà kádàrá. sẹ́yìn táwọn àfa bá fi lè gbà yìí pé Ọlọ́run tó mi ẹni pé wọ́n á gbà pé Ọlọ́run tó àwọn kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe á láǹfààní àti pàápọ̀ ṣe nǹkan tá a fẹ́ ṣe. àti pẹ̀ sójú Ọlọ́run ọba nìkan tó yẹ kí á dì mú gẹ́gẹ́ bí iṣẹ́. lóòótọ́ ọ̀nà tábà pẹ̀yìn sójú Ọlọ́run ọba tọ̀tọ̀ ni àwọn kan bẹ àwọn gbégbá wá sí àwọn náà pé àwọn sójú ọ̀nà Ọlọ́run àwọn kan bẹ àwọn gbégbá pé akọ wọn kéwú àwọn náà pé àwọn ọmọ kan sójú ọ̀nà Ọlọ́run ọba nù torí inú kí ó ti máa ń kọ náà wà sí ọmọ jáde ní ibẹ̀ sọ̀rọ̀ tá a gbà yàtọ̀tọ̀ sí àwọn lóòótọ́ ẹ̀sìn báyìí sìn pé kò sẹ́ni tá a lè bú pé kò ṣiṣẹ́ kankan àmọ́ èyí tí ń dá wàhálà lẹ̀ tọ́ pé tábà lè yanjú ẹ̀ Islam tẹ̀síwájú nù ayé. ẹ bá wa wo kí ló ń dá wàhálà lẹ̀. òun náà ní yípa pé kíkálukú yẹ́yẹ́ ọkàn ní tọ́lọ̀ máa kádàrà fún. àyẹ́yẹ́ ọkàn yìí ló fi jẹ́ pé afa ń fi halal lẹ̀ lọ́jọ́ haram kí ló fà kọ́ yẹ́yẹ́ ọkàn ni o. afa rí wa pé Islam mẹ́rin láàyè yìí tó yẹ kó mójútó ó mọ̀ pé tó wà ní kó mójútó lórí nǹkan tó wọn fẹ́ gbàgbé onígbà mọ́ kò jẹ́ kó yẹ́yẹ́ ọkàn ló fà. solution sí gbogbo tí ń jẹ́ pọ́blẹ́mù àwọn tí ń jẹ́ àfa àbúkọ́ dọ́ àfa torí pọ̀ dọ́ àfa ní Indonesia àsìkò tá a wà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ní wá pé kí n ti ń jẹ́ ọ̀dọ́ àfa kí wọ́n ní ìyáyọ̀ kan lórí ìpín tọ́lọ̀ bá kádàrà fún wọn Ọlọ́run sàdéhùn fẹ́ nìkan kan yìí pé ebi ọ̀pá ìpọ́nlọ́ ni pé wa ma asabaka min hasanatin famin Allah wa ma asabaka min sayyiatin famin nafsik Ọlọ́run jẹ́ kó yá wá pé tẹ́ bá rí nǹkan dáadáa nínú ayé yín òun lòun kọ fún yín àmọ́ tẹ́ bá rí tí ó dá nínú ayé òun kọ́ lòun kọ́ àwọn afáwà tunu tafsir ní pé famin dhanbik ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ìrùn tẹ̀ ń jẹ. nítorí pé sẹ́yìn ibi tá a wà nísìnyí àfi pé gbogbo tí ń jẹ́ ọ̀dọ́ àfà ká gbìyànjú láti tún tẹ Ọlọ́run sí kọ́ làwọn ọmọ náà tí wọ́n náà bá lè dà. ẹ̀yin Alfa Mutoir ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí àwọn ọ̀dọ́ tẹ́ yọjá àfà ẹlòmíà máa wò pé yóò mọ dùn mọ́ lẹ́nu yóò mọ dùn mọ́ lẹ́nu pé káwọn ń yáyọ ọkàn àmọ́ mi rí i pé solution tẹ́ ẹ̀ mẹ́nu báyìí ni pé ọ̀nà àbáyọ sí báwo làwọn àfọwọ́ ṣe yáyọ ọkàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn àwa mọ̀ pé àwọn àfa wa Mutoir Kewuyẹmi o wọ́n ṣe ń ṣiṣẹ́ àfa wọ́n kọ́ àwọn ọmọ ní kéwú ẹlẹ́ẹ̀kejì àwa sì rí i pé inú ìgbìyànjú yín ẹ tún ń ṣòwò bẹ́ẹ̀ yóò bára jàràbíà nísìn èèyàn kọ̀ sí àfa Mutoir pé ẹ bá wọn jàràbíà tó dáa ẹ dúró di pé ń lò dé kí n tó jẹun ẹ̀yin ti wọ́nà àbáyọ sọ̀rọ̀ ara ti yín àmọ́ àwọn kan ń bẹ tó jẹ́ pé bí wọn ò bá tí ì wọ́wọ́ olówó tí wọn ò tí ì wọ́nà kọ́ sára alájà kan àbálájì kan tí wọ́n ti mú ní kọ́sítọ́mà gbogbo àwọn ohun ló sì pọ̀ jù ibi tí torí pé ọ̀nà àbáyọ tẹ̀ ń sọ òun fẹ́ jẹ́ kẹ́ ẹ là á ṣé àwọn àáfàá ṣé ìwọ ni kí wọ́n ṣiṣẹ́ ni. kì í ṣe wọ̀ aláì Muhammad ṣiṣẹ́ sallallahu alaihi wasallam aláì Muhammad ṣiṣẹ́ gẹ́gẹ́ bí a ti gbọ́nú tàǹtọ́ tiẹ̀ pọ̀ tí ì ṣiṣẹ́ kan gan aláì dẹ́ran jẹ aláì bí Khadija ṣiṣẹ́ so tíyẹn bí àrò àfáwà lè wo wí kọ́lọ́kọ́ bá kún bàbá lọ́wọ́ kọ́lọ́kọ́ bá lọ́rọ̀ ẹ̀mí wọn àbájẹ́ kó yá pé ìlú kọ̀ọ̀kan pẹ̀lú ṣe sí rẹ̀ ìlú kọ̀ọ̀kan pẹ̀lú ṣe sí rẹ̀ ẹ rí i pé ìlú Tógó ta wáyé ìlú Òwò ni òsè ọ̀jẹ̀ ní Tógó ta wáyé àwọn àlewé mọ́sọ̀rọ̀ yẹn fún mi lọ́pọ̀lọpọ̀ gbà wàhálà wọn ni mo tọ́ ìlú Tógó ta wáyé òsè lọ́jẹ́ tọ́wọ́ àpò ọ̀fẹ́ jẹ haram wọ́ ọ̀nà halal lọ. Allahu Akbar. àtàwọn ọ̀fẹ́ fẹ́ jẹ haram fi halal lẹ haram wà bọ̀ fúnra rẹ̀ so kò sí ní tó bí wàhálà yìí nígbà pé a fẹ́ mọ sàwòkọ́sì tí ò lè hẹ́pọ̀ nílùú Tógó ta wáyé. wọ́n fẹ́ máa wo ohun táwọn àfáà Nàìjíríà ń ṣe. ẹ ṣe yẹn lẹ́sìn so sẹ́ni pé kéèyàn ṣiṣẹ́ kéèyàn mọ̀ ṣiṣẹ́ wọn eléyàn àdìsọ́gbà pé àwọn tí ń kọ́ ọmọ kí iṣẹ́ náà ni gbogbo nǹkan iṣẹ́ ni ṣùgbọ́n tí mo fẹ́ fà ní pé sẹ́rí àwòkọ́sì tá à ń ṣe láwùjọ lọ́ fẹ́ máa pa wá
ní kó bá wa ta wà ní Togo ìdí ni pé àwọn tí wọ́n wà ìlú tá a wà yìí ìlú òwò ni kódà òwò jẹ́ káwọn èèyàn ráyè ọmọ wọn mọ́ tó pé wọ́n dún ní mọ́ pé á jẹ àmọ̀ yìí. so àlewí mọ́ sọ pé mo tọ́ ìlú tá a wà yìí o ìlú òwò ni kì í ṣe ìlú ẹ̀sìn wọ́n ẹ̀sẹ̀ ń gbẹ́sìn bọ̀ wá ni so ẹni tẹ́sí gbẹ́sìn fún yóò wù pé kí ni ìwọ náà ń ṣe tó bá rí nǹkan tó ń ṣe ní òjì kọ́ mọ̀ yín pé ẹni yìí alhamdulillah ṣùgbọ́n téèyàn bá ti ní halal lọ́wọ́ ó di dandan kó jẹ haram. tó ẹ tẹ̀síwájú tó àsìkò tí ń lọ. nítorí àsìkò ẹ rí i pé nǹkan àkọ́tọ̀ yẹ kí àwọn ọ̀dọ́ mójútó ni pé kí wọ́n lágbọ̀ọ́yé ẹ̀sìn tí wọ́n sì lágbọ̀ọ́yé ẹ̀sìn tó gbọ́ Kùránì yìí Kùránì ti jẹ́ ká mú ọ̀nà tààtọ̀ Kùránì ti jẹ́ ká mú ọ̀nà tààtọ̀ tó wá fi ayọ̀ kan tó fi kún ọ̀rọ̀ Al-Kùránì tó gbọ́ yìí ẹ rí i pé gbogbo ọ̀la yìí bó ṣe wà lọ́rùn bí n tẹ́ wí a mọ ọ̀pọ̀lọpọ̀ afálẹ̀ tí wọ́n ń ṣòwò tí wọ́n ló kà wọ́n sọ̀rọ̀ afáwà kan ní àná afáwà Jamiu Saki Azakawi wọ́n máa ń gbé òṣùpá fún bára púpọ̀ wàláì kódà ẹni tí ẹ̀ lè máa wò kọ́sílẹ̀ púpọ̀ ni wọ́n jẹ́ wàláì tí ìbáṣe bá pọ̀ wọn sóde wọn ò ní sábà wá sóde kí ló fà Ọlọ́run gbàdúrà wọn gan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ tí wọ́n ló ń kà afá Abdul Wali nídìí kan afá Al-Wawi àwọn fàjẹ́ pọ̀ àwọn kábẹ́lẹ́ pé lóòótọ́ alimọ́ òbí àkọ́ alimọ́ rí pé wọ́n ṣiṣẹ́ o àwọn ń lọ wọ́n bọ̀ tó yẹ pé àmọ́kàrà tí wọ́n ní tí bá wọn ṣiṣẹ́ tí mo wá kò kéré àmọ́ afákàtà pé tàìsí làwọn ní táyà fi mú tí wọ́n supply fún lójoojúmọ́ ìgbà yẹn tí wọ́n bá rí wọn nímọ̀ pé nǹkan yẹn ń bẹ tí mo wọlé abẹ́lẹ̀ fún wọn so àwọn kan bẹ wọ́n ṣe tí wọ́n hàn àwọn kan bẹ wọ́n ṣe tí wọ́n tí wọ́n hàn ó fi pé ààrẹ jọ́ọ̀jì yàn pẹ̀lú appearance rẹ̀ pé bó ṣe rí ni. àwọn tó gbọ́ àwọn tó àwọn ń wò yẹn náà a rí pé àwọn yẹn náà wọ́n ti ń kónú àwọn ọ̀dọ́ àmọ́ àwọn ọ̀dọ́ ti ń sìn àní Alfa Mutoir èmi ò tí ì rí pa àwọn ọ̀dọ́ àfa ti ń sìn lára àwùjọ àwọn àtàjẹ́ Yorùbá. iṣẹ́ ta fẹ́ káwọn ọ̀dọ́ ti sí yóò ṣe nù iṣẹ́ táwọn àbá àtàná ṣe ni pé wọ́n gbájúmọ́ ìpèpè sójú Ọlọ́run ọba kí ó sì kọ́ ọ̀rọ̀ wọn lọ́rùn ní àpè kálukú ní ẹyọ kan tẹ́ bá wo ìyá kan tá à ń sọ yìí pé àwọn bàbá tàná tá à ń sọ yìí bí tí wọ́n yá ẹyọ kan dé kò sí ń tẹ́ fún wọn tí ò ní tẹ́ wọn lọ́rùn. bẹ́ẹ̀ni kódà wọ́n tún fi ti ní tún ṣàdúrà fún ó jẹ́ kí iṣẹ́ Ọlọ́run kó tẹ̀síwájú so àkọ́kọ́ nù. ẹ̀kejì iná ni wípé pé kí ọ̀dọ́ àáfà ti sìn yẹn ká gbà wípé pé iṣẹ́ tá a gbé dání gẹ́gẹ́ bí àáfà ní wípé pé ká tán ayé àwọn èèyàn sí ká gbà pé iṣẹ́ tí mo gbà gẹ́gẹ́ bí àmánà ń tagbélé ní àmánà ni o Ànábì Muhammad pé khairukum man ta'allama al-Qur'an wa 'allama pé kí n tán ayé àwọn èèyàn sí iṣẹ́ tí mo gbé dání nù ẹ̀kọ́ tó wà fọ́ gbà bẹ́ẹ̀ òun ló jẹ́ káwùjọ tá a wà yìí kó lè ní ìtumọ̀. ẹlẹ́ẹ̀kẹta òun náà nígbà pé sẹ́rí kò sí tó bí wàhálà yìí nígbà pé àìní sùúrù ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa gbogbo tí ń jẹ́ ọ̀dọ́ àfa àní sùúrù ò sí mọ́ à ń kánjú afẹ́yẹ̀tò lo mọ́tò afẹ́yẹ̀tò kọ́lé ilé aláràmàrà afẹ́yẹ̀tò ìsìnkíní kan ṣùgbọ́n nǹkan tí ó bí nǹkan yìí kò sí ńlẹ̀ bó ni ó ṣe rí lábẹ́ tí ń gbowó oṣù ni ẹni tí ń gbowó oṣù kó tó lówó yóò múra ìdí ni wípé bùkátà máa jókòó de owó tí ń gbà lóṣù kọ́ra yóò ti yáwó de owó oṣù bẹ́ẹ̀ ni sí àfa kan sọ́jọ́ ni wọ́n ní àpé wọ́n ní owó òde wọn ní kìí sowó ẹ lò dé ń gbà mí wọ́n lè fún yín ní sẹ́mi ọgùn mọ́tò lè tún dé mi ọkọ̀ tó ra mi ìyàwó ń bẹ̀rẹ̀ ọmọ ń bẹ̀rẹ̀ sí yóò jẹ́ òmu bàbá ṣé ó sì fẹ́ kọ́lé sì fẹ́ ra mọ́tò bọ́ọ̀lù sì fẹ́ ṣe a ti lò dé láti gba dé mi bọ̀ rí rẹpẹtẹ onímì sẹ́nsà a ti lò dé láti gba mi fúnra bọ̀ rí rẹpẹtẹ ni tí wọ́n ní àfa mi fúnra lọ́kàn yín kó wáyé pé tíyàn gbọ́kàn lénu bí ṣe pé àwọn táwọn ń bọ̀ ní sẹ́sẹ́ àfi ká múra wàhálà sọ́yìn kan ní mo sọ àrò àná lélẹ̀ mo ní ọmọ ìyá mi jẹ́ ká múra bí tọrọ ti ń jẹ́ aláfa lọ ní sẹ́sẹ́ tẹ́yìn bá múra ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wo ọlẹ́mọ̀ wọlá ọlọ́wọ́ báyìí pé tí ń bá tí ì kìíní jẹ. tó Alfa Mutoir torí àsìkò náà tí ẹ bá wojú aago rí pé ojú aago òun kò bá ní ṣọ̀rẹ́ mọ́ mo fẹ́ fi kinní kan mo fẹ́ jẹ́ ká stamp rẹ̀ torí àwọn bàbá wa Mọ̀lánà Sheikh Abdallah Idris Alagba Zakawi wọ́n sọ lórí ètò ní àná wípé àwọn bàbá tàná wọ́n ti kọ́ mọ́sálásí ọ̀hún sì ní kọ̀rọ̀ ló wà lójú tiwa báyìí àmẹ́yìn tẹ́ jẹ́ àfa ọ̀dọ́ tòní tẹ́ jẹ́ àfa ọ̀dọ́ tìní mọ́sálásí yẹn bẹ́ẹ̀ ń kọ̀rọ̀ ó yẹ kí àwọn ọ̀dọ́ àfa àtẹ̀ní káwọn náà bẹ̀rẹ̀ sí máa kóra wọn jọ pé torí pé ilẹ̀ mọ́sálásí tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn ti fẹ́ rà ńgbà kan tó jẹ́ pé wọ́n ní 90 million àti 20 million náà fẹ́ rà á àwọn àbá yẹn gbìyànjú wọn sapá kódà bóyá wọ́n tiẹ̀ dáwọ́ owó yẹn ti lè wá bí tó wà
bóyá àwọn ọ̀dọ́ ọ̀sìn káwọn náà dìde pé ó yá àwọn náà tẹ̀fẹ́ tiraka wípé ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn o wọ́n fẹ́ ta o báwo làwọn ṣe ṣe káwọn rà káwọn fẹ́ mọ́ṣáláṣí yẹn àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì Yorùbá níbi tí wọ́n ń gbé òkú sí a máa ń lọ ṣe àwọ̀ a máa ń lọ a máa ya káàkiri ni mọ́tò tó ń gbókù tó jẹ́ ti Yorùbá wàhálà làwọn bàbá yẹn ṣe kọ́ tó gbé kalẹ̀ ńgbà yẹn níìsín wọ́n ti bàjẹ́ kí àwọn yẹn sì ní owó tí wọ́n lọ mọ́tò mẹ́ta mẹ́rin márùn-ún tí wọ́n mánéjì mọ́tò wọn mọ́tò tó jẹ́ pé yóò gbé wọn lọ́jọ́ kẹyìn torí ìjọ tẹ́lẹ̀ àwọn olówó tá à ń sọ inú táwọn bá kú wọn ò ní fi mọ́tò wọn gbé wọn mọ́tò yìí náà ni ó gbé wọn. ẹ̀yin ọ̀dọ́ àfà tẹ́ wà níìsín kí ni ojúṣe yín fún àwùjọ wa tó jẹ́ pé báwo la ṣe fẹ́ ṣe àwọn ohun tó kù láwùjọ wa yìí tí àwọn náà fi mọ̀ pé torí àárò yẹn àwọn bàbá tafsir bàbá Darussalam wọ́n sunkún lórí rédíò lójúlé iṣẹ́ wa yìí púpọ̀ bàbá Darussalam wọ́n gbìyànjú wọ́n sunkún wọ́n àti wọ́n bẹ́lẹ̀ tá a lè lù fáwọn èèyàn wọ́n sunkún lórí pé àwùjọ wa yìí náà ni bàbá tafsir bàbá lọ́yọ̀ọ́ bàbá alágo bàbá Ìyégbàmí wọ́n wá lọ bẹ́ẹ̀ wọ́n gbìyànjú àmẹ́yìn ọ̀dọ́ tí ń sìn yín àrọ́wọ́ yín lára nǹkan kan àrí pé ìgbà táwọn ọ̀dọ́ sì dé o àti ní mọ́ọ̀gì o àti níbi tá à ń gbókù sí o àti ní mọ́tò kódà tí mọ́tò gbókù Yorùbá tó bá pé méjì ibi tọ́lọ́hún kẹwàá Yorùbá tó kò tí ì burú débẹ̀ báwo lẹ ṣe fẹ́ ṣe tí láàrin ìṣẹ́jú méjì ni o ká tó ti pa padà wá lẹ́ẹ̀fì ẹ̀yin pé ẹ̀yin ọ̀dọ́ àfà ẹ̀ wá fẹ́ múra báyìí torí pé tí a bá rí nǹkan kan kì í ṣe pé akọ̀rí pé àwọn ọ̀dọ́ àfà kọ́ wọṣọ wọ́n lo mọ́tò wọ́n wọ kísà àánú aṣọ nísìn wọ́n á wọṣọ wọ́n ṣe é wò wọ́n ń dán àmọ́ láwùjọ ìṣesí àwùjọ Yorùbá wàláì mo máa ń sọ pé onídọ̀tí làwọn ọ̀dọ́ àfà ẹ foríjì mi pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yẹn torí pé ibi àti ń jọ́sìn fọlọ́hún àárí ọwọ́ wọn lára ẹ̀ ẹni kálukú ń dán nínú yàrá ẹ̀ ṣùgbọ́n ìta gbogbo wa dọ̀tí ẹ̀yin ọ̀dọ́ àfà lẹ́sìn bá wa fọ ìta yìí mọ́ níbi táwọn kan fọ tiwọn dé lánàá àwọn tí wọ́n fọ wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ lẹ́ni ilẹ̀ tí wọ́n filẹ̀ àwọn ọ̀dọ́ àfà ò gbà mọ́ ilé tí wọ́n filẹ̀ tó jẹ́ lé Ọlọ́run àwọn ọ̀dọ́ àfà àti wọn ò fọ́ mọ́ gbogbo àwọn àyíká tí wọ́n filẹ̀ ó wà bó ṣe wà ní ó dìgbà táwọn ọ̀dọ́ àfà bá gbé tiwọn kalẹ̀ pé èyí táwọn náà fi kun lélẹ́yìí èyí táwọn náà fi kun lélẹ́yìí láwọn rí pé kìíní yìí mọ́ sí àmọ́ gbogbo ọ̀dọ́ àfà tá a bá rí wọn kódà kò sẹ́ni tí ò lè fẹ́ kọ́ mọ̀ ẹ̀ kéwú nísìn torí gbogbo ilẹ̀ look fine gbogbo ilẹ̀ fine tẹ́lẹ̀ bá rí àfàmùtọ́ ẹ̀ fine gbogbo àfà ló fine torí pé àwọn àfà ń túra wọn ṣe ṣùgbọ́n wọn ò tú àwùjọ wọn ṣe àwọn ọ̀dọ́ àfà ni wọ́n sọ báwo la ṣe fẹ́ ṣe tẹ́ fi lélẹ̀ pé ọ̀rọ̀ yìí o ká fi pé à ń tún àwọn tẹ́bárẹ̀ bàbá lọ́yọ̀ bàbá tafsir bàbá wa Ìyégbàmí ìgbà táwa délé tá a rí wọn àwọn máa wò wọ́n pé aṣọ sì ń kátì mọ́ àwọn àbáyé lára àṣà àwọn gangan ni wọ́n mọ́ jù ihun tí wọ́n ṣe kalẹ̀ ní mọ́sálásí òun ni gbogbo wọn jàǹfààní ẹ̀ lẹ́ni àmọ́ àwọn ọ̀dọ́ sí àwọn ń múra àwọn ń wọṣọ Allah akbar ṣùgbọ́n wọn ò rí kankan ṣe kalẹ̀ nǹkan ọ̀dọ̀tí ni wọ́n ṣe kalẹ̀ báwo la ṣe ṣe àtúnṣe là ń wá. Eletiọfẹ Ọlọ́run kẹ́kẹ́ fún wa ṣe rí àwọn Yorùbá máa sọ̀rọ̀ kan ní amókùn rẹ̀ wọ́ ó ní òkèlè ń wò ẹ wò sàlẹ̀ ṣe rí tí a bá fẹ́ kàtúnṣe ọwọ́ wa lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn bàbá wa tó lògbà láti wọ́n bẹ láyé lónìí àwọn ni wọ́n ṣàtúnṣe ẹ mọ̀ dí. àwọn tí wọ́n lògbà lánàá pẹ̀lú àwọn tànú tí wọ́n wá kù láyé lónìí. àwọn ni wọ́n bá a ṣàtúnṣe. ẹ tún ti dà sọ́dọ̀ àwọn àgbàlagbà yìí nìyẹn. ìdí ni wípé àwọn lògbà wọ́n mọ bí gbà náà ṣe rí ń gbà náà àwa tá a tún ń bọ̀ nísìnyí ìtàn àtúnṣe tún sojú wọn wọ́n ti rí pẹ̀sẹ̀ tá à ń gbé yìí kò lè ran Islam lọ́wọ́ Tógò àwọn ni wọ́n pè gbó tí ń jẹ́ ọ̀dọ́ àfà pé bá a ṣe fẹ́ kẹ́ ẹ mọ̀ tọ́ ni. lẹ́yìn táwọn àbá tẹ̀yìn sọ fún táwọn àfà kan àwọn ọ̀dọ́ àfà kan sọ pé ṣé àwọn àbá tí ò nímọ̀ yẹn tí wọ́n kéwú ní Saudi tí wọ́n kéwú ní Egypt tí wọ́n kéwú ní kìnìkan tẹ́nu wò tọrọ mọ́ ní tó fẹ́ pè. sẹ́rí kò lè burú kí ẹ̀ mọ́ ní àwọn tó gbọ́ títì ẹ̀ bàbá lóòótọ́ àti pín tí ń jí àfà sí yẹlẹyẹlẹ ètí ń dá wàhálà àkọ́kọ́ ni pé alùpùpù ti yà síbi tó wù ẹ̀tẹ̀lẹ́ bá ní sìn àmọ́ èyí tí ó yẹ kí ẹ ṣẹlẹ̀ nígbà pé wà ń tẹ̀ mọ́ pé ọ̀dọ́ mọ́ gún ọ̀dọ́ age tọ́dọ̀ wà ìmọ̀ gún ọ̀dọ́ kí lẹ́sẹ̀ fún mi ẹlẹ́fí mi sẹ́yìn kan ìmọ̀ gún ọ̀dọ́ ṣùgbọ́n tinúlé ò bá tó olórí inú ilé ní tònú ilé ẹ pé bó tilẹ̀ kọ́ mọ́ ga tó kò ju bàbá rẹ̀ lọ àwọn àbá ní ọ̀jẹ̀ ni wọ́n pe ọ̀dọ́ àwọn gan ti rí pẹ́pẹ́ gẹ́gẹ́ bí tẹ́ǹ wí àwọn náà mọ̀ fi ẹnu lé àwọn òwò pẹ́pẹ́ lóòótọ́ kìíní ìmẹ́hẹ̀ lẹ́gbẹ̀ẹ́ táwọn àbáyé ti lọ àti ìlàtòsí yẹn kan lórí Islam nílùú Tógò tá a wà yìí. táwọn kan sì ṣẹ́kù tó jẹ́ pé wọ́n bá wọn tànú ló gbà. tó bá wọn tànú ló gbà àwọn ti wá rí pẹ́pẹ́ kìíní ò rí báyìí kìíní ń fà kódà bó jẹ́ pé ìpàdé láwọn afáàní bá wọn wà ní ìkàlẹ̀ náà wọ́n ṣe ni
lóòótọ́ wà gbà kan àmọ́ tí ò fi tú sí mọ́. ẹni wàá gbà kan mọ̀dé tí ò fi sí mọ́ làhìlà ẹ̀yà àfa àtúndì yìí o kí ló fà tí ò sí mọ́. nítorí kí n sọ bẹ́ẹ̀ ni pé àwọn tààrà tó ṣiṣẹ́ náà àwọn náà ni wọ́n mọ̀dé tí ò fi sí mọ́. ọ̀dà àwọn ni wọ́n wá ṣiṣẹ́ lórí ìrìn àjò náà. ń wàá ràn yín lọ́wọ́ láti challenge wọn torí pé àwọn tàná a bá wọn a sì bá wọn ṣe díẹ̀ àwọn tó sì ṣẹ́kù nú àwọn tàná àwọn ìmáàmù Abdulgani Raji tí wọ́n jẹ́ ìmáàmù Yorùbá tí wọ́n jẹ́ aṣíwájú alálàá gọ́mẹ̀ àmọ́ kò wọ́n kù lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ bàbá wa Sheikh Abdulkarim Sani Karim Olówólàgbà tí wọ́n jẹ́ vice president Union Muslim of Togo ọmọ Yorùbá ni wọ́n bá wọn lánàá wọ́n ṣiṣẹ́ takuntakun ẹni wọ́n sì wà ńbẹ̀ náà ni bàbá wa Saheed Adua àwọn gbogbo wọn wà ńbẹ̀ ní tó Alfa Mutoir sọ pé ọwọ́ yín lọ̀rọ̀ wà tẹ́ ẹ bá fẹ́ kó tó challenge ni wọ́n fún yín o ṣe rí ètò Ramadan ọdún ìlójú sí Radio Sport FM challenge anabi Muhammad ayé gbà wọn ó rìn lọ Mẹ́kà kìnìkan ìyẹ́kọ́lá nílò ayé tiwa yìí báwo làwọn náà ṣe fẹ́ túnṣe báwọn náà bí ṣe túnṣe wọn ṣe nígbà náà lọ́hùn òun la jókòó tì ẹ̀yin bàbá wa tá a dárúkọ yìí àtẹ̀yìn tẹ́ túkù Alfa Mutoir tó fún challenge pé ọwọ́ yín ló kù sí bẹ́ẹ̀ ṣe tó tí ó fi gbà títò. torí ìdí tí wọ́n fi sọ pé wọ́n tò ní pé àwọn ti mọ̀ pé àwọn làwọn ọ̀dọ́ àwọn ló bí àwa àwọn ní wọn sọ pé bá ti fẹ́ kẹ́ ṣe é nì ọmọ tí ọba ti wá sí bó ṣe fẹ́ kó ṣe òní ìbẹ̀rẹ̀ tó bá tọ́ sí ẹ̀kún wọn lè fún. ó dà àtijọ́ wà nù ẹ̀. so àwọn oníwọ̀n gbapá kì í níyọ̀ lọ bó ṣe ẹ̀kọ́ lọ àwùjọ Islam fẹ́ mọ mẹ́hẹ̀ẹ́ nílùú Togo torí pé àmọ́ rí àṣeyọrí kankan mọ́ bíi tìtànà. àpapọ̀ mọ́sásí ni wọ́n kọ́ lóòótọ́ lónìí mọ́sásí náà sì ń bẹ lóòótọ́ tí wọ́n sì ń kọ́ kọ́lọ́nkọ́ bá kọ́ àwọn tí ń kọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bíi tìtànà àti tí wọ́n ti kọ́ lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́nkọ́ bá kọ́ lórí sẹ́ẹ̀ lọ́wọ́. àmọ́ gẹ́gẹ́ bíi tẹ́lẹ̀ fà ní wa pé àwọn ọ̀dọ́ Alfa kí ni páàtì wa kí lójúṣe wa. ẹ kàwé bẹ́ẹ̀ ń ṣe wà nísìn ibi tẹ́yìn kàwé ẹ kàwé ẹ kéwú kẹ́tẹ̀ sọ ó dà àti ọ̀dọ́ afẹ́ kọ́ hospital kan o gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ Alfa àti ní mọ́ṣáláṣí rẹpẹtẹ ó yẹ ìyẹn olówó àwọn ọ̀dọ́ tá a dé nìsín afẹ́ ní hospital tó ṣe pé a mọ̀ pé Yorùbá ló kọ́ a mọ̀ pé nǹkan Islam là ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ a mọ̀ pé gbìyànjú wa oríṣiríṣi kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ subhanallah. sẹ́rí bó ṣe akọ́ yẹn sẹ́rí wọ́n ní bá a ṣe wáyé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ kan wà tó pé wọ́n lánìyàn tẹ̀ níyì àmọ́ ó kùkùn lọ́wọ́ kò sẹ́ni tó lè jí kí wọ́n kún wọn lọ bí kì bá sàn àbá ní wọ́n sọ pé ìmọ̀ràn ẹ̀pẹ́ lápèjú ẹ̀ ń tẹ́ bá sọ pé àwọn bàbá tí wọ́n bá dìde pé ẹ ṣe báyìí ni kẹ́ ẹ ṣe kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe tó bá rí pé ọmọ yìí ń rìn bó ṣe kó rìn tí wọ́n sì ń kún lọ́wọ́ kò sí wọ́n tó bá sípá wọ́n ní ìyá rẹ̀ ń gbé ọmọ yóò tún láni àti ṣe nǹkan mi àwọn ọmọ tó sípá tí wọ́n gbé tí wọ́n kún lọ́wọ́ ẹ̀ rí pé àti sèmi gan yóò kó rẹ̀wẹ̀sì ọkàn bá yóò sì máa kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá Islam ní gbogbo náà kọ́lọ́ kọ́kọ́ ní kọ̀ọ̀kan wa. àmì ojúṣe àwọn àfa ọ̀dọ́ nínú Islam òun ni àwọn àfa wa Al-Imam Sheikh Mutoir Kewuyẹmi ti anáǹfààní láti gbọ́ lọ́dọ̀ wọn wọ́n sọ ọ̀rọ̀ tó pọ̀ ọ̀rọ̀ sì tún bẹ níkùn wọn tí wọ́n fẹ́ jẹ́ kí á mọ̀ tí yóò sì ṣe àwọn ọ̀dọ́ àǹfààní ṣùgbọ́n kinní kan tí wọ́n sọ tó dẹ̀ dá mi lójú tí mo mú sọ́wọ́ òsì mi sì ní fi jẹun wọ́n ní àwọn ọ̀dọ́ àfa ànáyọ ọkàn ẹ̀yin ọ̀dọ́ àfa ẹ sì ní kéta ara yín ṣé wọ́n lágbájá ni ó ṣe kò gbọ́dọ̀ jẹ́ lágbájá ó yẹ kémi wà ńbẹ̀ ni èmi ló yẹ kí n ṣe kò gbọ́dọ̀ jẹ́ tàmẹ̀dù wọ́n ní ilé yìí ó kó fà sẹ́yìn àfi káwọn ọ̀dọ́ àfa káwọn pàwọ́pọ̀ àkídà yòówù tá a bá gbé dání àkídà yòówù ká gbé sẹ́gbẹ́ kan ká rí pé ká jọ ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí táwọn Alfa Mutoir sọ láàrin ìṣẹ́jú kò síbi tójú ọlọ́wọ́n bá mi ò tó gbogbo yòówù tá a bá ń ṣe pàápàá jùlọ náà ayé tá a wà yìí èyí táwa ń sọ yìí lójú iṣẹ́ Radio Sport FM ẹlòmíì mọ̀ wò pé òun sì ń sọ bẹ́ẹ̀ èsì rí bẹ́ẹ̀ ohun táwa ṣe tá a sì rí pé ó ní àṣeyọrí làwa náà ṣe ń ké gbàjáde pé ẹ̀yin ọ̀dọ́ àfa tá à ń bá ṣe nísìnyí ẹ kún àwa náà lọ́wọ́ báwa ṣe kún àwọn bàbá àtànú lọ́wọ́ tí wọ́n ṣe fi ní àṣeyọrí torí ńgbà tẹ́mi délẹ̀ mi bá masalasi Yorùbá ọ̀hún àti bàbá ni ńgbà tá a sì bẹ̀rẹ̀ ètò lórí rédíò tá à ń ṣètò àwọn bàbá yẹn ìṣẹ́jú ni ambassador Eletiọfẹ ẹ̀yẹ wá Alhaji Akínkúnmi ẹ̀yin náà wá báwo lẹ́ ṣe masalasi wa tún nílò ọkọ̀ báyìí o tẹ́ bá ti dórí rédíò ẹ bẹ̀rẹ̀ sí pariwo báwọn bàbá àtànú ṣe máa ń pè wá nìyẹn àwọn bàbá àtànú yẹn wọ́n ṣe máa ń pè wá nìyẹn wọ́n Alhaji Akínkúnmi Eletiọfẹ Alhaji Eletiọfẹ óyá ẹ̀yin atúfẹ́ ṣe nǹkan báyìí ó kù nǹkan báyìí tá a fẹ́ ṣe lára masalasi ẹ̀túbọ̀ akégbàjarè fáwọn èèyàn bí àwọn bàbá àtànú bí wọ́n ṣe máa ń pè wá ń gbà náà nù ṣùgbọ́n àwọn ọ̀dọ́ àfa tòní kọ́lọ́run ṣàánú àmọ́ tá a gbé inú gbá wọn kódà ẹlòmíì fẹ́ẹ́ fi ṣe àfa alẹ̀
kó sọra rẹ̀ di sọ̀rọ̀sọ̀rọ̀ ìdí ni wípé bóyá wọ́n rò pé owó ńlá kan bẹ́ẹ̀ ni àmọ́ nínú àṣeyọrí tiwa náà táwa náà fi ń ṣe fáàrí ìlú Tógò mọ́sálásí òun àjọṣe wàhálà rẹ̀ ni adúpẹ́ fọlọ́run àwa náà ò dákẹ́ kì í ṣe àfáà nìkan ní kíní ìkàn àwọn tí wọn ò já àfáà àti nẹ́nìkan lójú òpó Sport FM àlọ́ salamu aleykum aláàkúlẹ̀ kọ́bílẹ̀ sí pé wá. wọ́n láti Zongo. alàgbà wájú láti Zongo bísímìlà à ń gbọ́ yín. ẹ kú ètò. àwa ni. àti àfa. àfa ń gbọ́ yín o. àgbọ̀ gbọ́ ọ̀rọ̀ tó sọ. ọ̀rọ̀ mi ń lọ báyìí lórí ọ̀rọ̀ tí àfa ti bá a sọ̀rọ̀ ní ojúmọ́ tòní. nípa ọ̀rọ̀ ọ̀dọ́ àfa. ẹgbẹ́ mi ti gbé sínú ọpọlọ ní ẹ̀sìn Islam o àjàgà eré rẹ̀ jó ẹni ká sòdò ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àfà àwọn ni wọ́n fi Islam wọ́n fi yí wa lọ́pọlọ díẹ̀díẹ̀ tá a fẹ́ mọ bí tá a lọ. Allahu Akbar àfà sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. ẹ̀kejì bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ àfà àsìkò ní tí wọ́n ní ká wá ìmọ̀ wọn fẹ́ dàbí ìmọ̀ èèbó wọ́n á dàgẹ́ gẹ́gẹ́ bí kí wọ́n pé kí ní ẹ̀ bíi business center wọ́n á gbé sínú Islam wọ́n ní ọ̀rọ̀ níbi ni o wọ́n á ṣe kí ẹ̀ gẹ́gẹ́ bí kí wọ́n máa fi ẹ̀mọ̀ ọ̀rẹ́ ti kó ní ọ̀rọ̀ Islam kwa nípa ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àfà tẹ̀bá ṣàkíyèsí tẹ̀bá ní ìkejì sẹ́lẹ̀ Nàìjíríà lónìí báyìí ẹ̀sìn wọn fẹ́ tẹ̀sí pé pèsè pé inú ẹ̀sìn Islam kọ́ là ń ṣe ọ̀rọ̀ wọn fẹ́ tẹ̀sí pé bóyá ìmọ̀ tí wọ́n wọ̀ yẹn wọ́n lọ ń tẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ èèbó ìbò èèbó bí ká máa fi ẹ̀sìn Islam ká máa fi ṣe business. kàkẹ́ àfàtàfà máa gbéra wọn lọ ilé ẹjọ́. ẹ ṣeun sẹ́díkì nìyẹn ó ti rú ọ lójú tó ẹgbẹ́ àfẹ́ mọ́ bí táwọn lọ. Ọlọ́run ó kó wa yọ Ọlọ́run ó ṣe rí wọn wá gbà fáwọn àgbà àfàpẹ́ pé fátíà yẹn kò ṣe kékeré ní gbogbo fátíà yẹn táwọn àgbà fáwọn ń lò ọ̀rọ̀ wọn dàbí pé kúkọ́ fátíà táwọn àbá ọjọ́ ní ẹ̀ka yẹn ó dàbí pé yẹ tí wọ́n yàtọ̀ ọ̀rọ̀ ọmọ yìí wá tó kò máa yẹ wá kò máa yẹ wá. Ọlọ́run ó jọ iye gbogbo wa Ọlọ́run ó ṣàánú wa ẹ ṣeun alàgbà wáìdì àdúpẹ́ amọ̀rin bá tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ wípé àwọn bàbá àtàná wọn á pè wá a sì jókòó báwo la ṣe ṣe wọn á tọ́ wa sọ́nà ó yẹ ṣe báyìí ẹ tún kéde ẹ tún ṣe báyìí a sì ṣe títí ó fi dà wọn tó dà lónìí ṣùgbọ́n àwọn tòní tí wọ́n jọ́dọ̀ àáfà lónìí tó àwọn ò ní sọ kankan ṣùgbọ́n nínú àwọn nǹkan táwọn fi ṣe fáàrí ní Tógò àkọ́kọ́ bá a ṣe wà lórí rédíò yìí Alfa Mutoir 20 ọdún àtọdún 4 la wà lórí rédíò yìí. Allahu Akbar. láti gbà tá a ti bẹ̀rẹ̀ ariwo tá a máa ń pa ńgbà náà ni pé ẹ̀yin olówó wa ẹ ràn wá lọ́wọ́ àwa náà a lè ní rédíò tiwa à ń pariwo ẹ̀ láti gbà yẹn títí wá dùn ní. àwọn ò sọ pé nítorí pé bóyá kó já wa nìkan láwà ń bẹ tá a bá ní rédíò tiwa ọ̀pọ̀ èèyàn náà ni ó ṣiṣẹ́ ń bẹ. àwọn sábàárẹ̀ mọ́ àkótókòló náà wà bẹ́ẹ̀. gbogbo wọn wọ́n ní Sunna TV àwọn ò tí ì rí nǹkan kan nínú Tógò yìí a sì ń gbìyànjú àwọn ọba ètò tá à ń ṣe yìí kòtòkòlì sábàrúmọ́ eve kò sáwọn tí ó mọ̀ pé à ń ṣèdè Yorùbá lórí rédíò kódà ràdíò lòmẹ̀ wọ́n ń sọ èdè Yorùbá ń bẹ. bẹ́ẹ̀ni. àwa ti gbìyànjú tiwa láti lè fọ́n èdè wa ká láti lè fọ́n ìran wa ká láti lè mọ ohun kódà ètò ìdíje musa yìí tá à ń ṣe yìí kò sí ìran kan tó ṣerú ẹ̀ tó gòwò rí. bẹ́ẹ̀ni. ìgbà tí mo dojú iléeṣẹ́ yìí ni mo ní kí àwọn ọ̀ràn tó jẹ́ mùsùlùmí Tógò tá a mọ̀ dáadáa bí àwọn kòtòkòlì ni mo ní ó yá ètò yìí ẹ jẹ́ ká jọ máa ṣe tí n bá ṣe báyìí ẹ̀yin náà ṣe méjì tí n bá ṣe báyìí ló fi dé pé wọ́n gbà fún Yorùbá ṣe bẹ́ẹ̀ náà bá dé bẹ́ẹ̀ mọ̀ pé Alhaji ọba mọ̀ ní bíbá yìí kì í ṣe torí ẹ̀ torí pé mo sún sẹ́gbẹ́ kan pé ẹ̀yin náà ẹ wá kájọ jẹ́ mùsùlùmí lájọ jẹ́. bẹ́ẹ̀ni. ó yẹ kí gbogbo wa ká lapa nbìkan àwa ń lapa tiwa lónìí báwo làwọn ọ̀dọ́ àfáà náà làwọn náà ṣe lapa nu tá à ń sọ ẹ dákun kẹ́ gbọ́ wáyé Alfa Mutoir àtìlẹ́yìn kan lójú òpó Hello Sport FM ọ̀nà tí kò ní ojú òpó láàrin ìṣẹ́jú ká lajú ẹni pé wáàsí tí wọ́n gbé kalẹ̀ kì í ṣe wáàsí ìbéèrè wọ́n ní kájọ bójú wò kájọ ṣe àtúnṣe lọ́dọ̀ tiyín àti lọ́dọ̀ tèmi ni tó láàrin ìṣẹ́jú kan sí méjì tó ẹ bá wa ṣàdúrà kó lè tó pé àkó lórí àtẹ́gùn yìí. tó Ọlọ́run yóò pẹ́ ní kọ̀ọ̀kan wa àmín Ọlọ́run ò ní fi wálẹ̀ àmín Islam ní tọwọ́ tèmi bàjẹ́ kò ní tọwọ́ ti àwọn tí wọ́n gbọ́ mi náà bàjẹ́ torí pé gbogbo tí wọ́n bá sílẹ̀ láyé yìí
ní ẹni parí tán ní ọ̀la bẹ́ẹ̀ni ọlọ́run jẹ́ kí wọ́n ṣètà bú pẹ̀lú kọ̀ọ̀kan wa Àmín. hakila hawla wala quwwata illa billahi al-azim. gbogbo àwọn àbá tí wọ́n ṣiṣẹ́ látàná lórí ọ̀rọ̀ ẹ̀sìn nílùú Tógò kọ́lọ́nkọ́ bá wa kún wọn àwọn tí wọ́n ti lọ kọ́lọ́nkọ́ bá wa kẹ́ wọn ní kẹta kíyámà àwọn tí wọ́n wà láyé kọ́lọ́nkọ́ bá wa kẹ́ wọn ní kẹta ayé ọlọ́run nífẹ̀ẹ́ nìkan kan wálẹ̀ ọlọ́run yóò dùn tí wa bí hakila hawla wala quwwata illa billahi al-azim. àṣẹrí ní ṣókí àti ní títàdúrà òun náà ni pé afa kan sọ̀rọ̀ kan fún ọmọdé kanjọ́ kan wọ́n ní in shi'ta kun sufiyan aw kun salafiyan walakin kun muhammadiyan pé tó bá wù ọ́ kó jẹ́ sufi tó bá wù ọ́ kó jẹ́ salafi àmì èyí tí fi ń jáde náà pé rípọ̀ jẹ́ ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. so ètò ẹ̀ka dì múnú gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn afa kan wọn mọ kí wọ́n sì hàn kan tí wọ́n bá ṣe débi tí wọ́n ṣe dé yìí ni àwọn ọkùnrin lè kọ́ntínú kọ́lọ́kọ́ bá wa kún wọn lọ́wọ́ ọlọ́run ní lójúṣe nìkan kan wa gbogbo wa tí à ń gbọ́ ètò yìí ọlọ́run ní pín wọn pa ọ́ àìní lè gbọ́ ọlọ́run fi kẹ́nìkan kan wa àwọn tí wọ́n kó ètò yẹn lọ́wọ́ ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ torí pé èèyàn ní ń bẹ lára èèyàn lásán èèyàn lọ́kọ̀ bá a dó tẹnìkan kan wa hakila hawla wala quwwata illa billahi al-azim. bàbá Eletiọfẹ lọ́wọ́ bá a dó tì yín ojú ní tẹ̀ yín náà lọ́wọ́ hakila hawla wala quwwata illa billahi al-azim. اللهم صل على بداية òpin tó kù fẹ́ nígbà kan wa wọ́n yẹ ká gbọ́ pọ̀lọ́mọdé láàyè ilahi laka alhamdu fi ذاك رضاك نجوا على أمرنا بك كان ما كان بغيرك الله وهذا بحالك لا حول لنا ربنا تقبل منا إنك أنت السميع الدعاء ربنا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما تجد قبل ربنا ولا تحملنا ما لا تقدر بنا اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على الكافرين ولا حول لنا ولا قوة إلا بالله إلا بك يا الله آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. tó à ń fi àsìkò yìí a fi ń ṣe kéde dúpẹ́ etí bàbá wa Alhaji Abdulhakeem American sùlọ láti wọn ní kí a fi dúpẹ́ lọ́wọ́ ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ àti gbogbo àfáà ìlú Tógò tí a dúró ti àwọn lásìkò tí àwọn ṣe mọ́sálásí ní àdúgbò Ṣègbè lọ́hùn ní àná òde yìí bàbá wa Alhaji Abdulhakeem American wọn ní ká kí gbogbo wa pátápátá ìpè ẹ ṣeun akúfẹ́ akú àdúrótì òun náà lọ́wọ́ bá láàánú yóò ṣe ìnúṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ǹjẹ́ ẹ mọ́ gbàgbé tó bá di ní ọ̀la wáàsí NOSFAT ó wà ní ọ̀la wáàsí NOSFAT ó wà lọ́la níbi tí wọ́n tún máa sọ pàtàkì social media ní ọ̀la látẹnu Alhaji Kudus Adékìlúmọ̀ láti ìlú Àjàṣẹ́ ni wọ́n ṣe wáàsí fún wa ní ọ̀la òde yìí ǹjẹ́ lẹ́láì nígbà àkókò ní orí àtẹ́gùn yìí òkè òun náà ni tẹkinisẹ́ wa tó bá mi gbé sókè tí bá mi gbé sílẹ̀ kí Ọlọ́run jẹ́ kí àjò náà ṣe pé ǹjẹ́ alájùmọ̀mú sọ́ọ́lẹ̀ Eletiọfẹ bàbá Ọlọ́run sì ń lèmi jẹ́ tó bá dọ̀la ẹ máa pàdé Abdulateef Yorùbá lédè French àbí lédè Ègùn lọ́la inshallah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.